الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. إليني الدرس آه الحادي عشر. الدرس الحادي عشر التي نترى دروس اللغة العربية لغير الناطقين بها أقاكني. الدرس الحادي عشر. ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kọkànléní ẹlẹ́ẹ̀kọkànlá. ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kọkànlá number 11th. Baiti. Baiti, my house, ilé mi. My house, ilé mi. Hadha baiti, this is my house. Baiti amama al-masjidi, ilé mi wà níwájú mọ́sálásí. My house is in front of the mosque. Baiti jamilun, my house is beautiful. فيه حديقة صغيرة. ọgbà kékeré wà nínú ilé mi. There is a small garden in my house. So ọgbà kékeré ó wà ní inú ilé mi. هذه غرفتي. هذه غرفتي. This is my room. yàrá mi lélẹ́yìí. هذه غرفتي. This is my room. فيها نافذة كبيرة ومروحة جميلة. بنين يراميو نافذة كبيرة. big window لانلا window توتوبي. ومروحة جميلة أتي fan توروا beautiful fan. هذا سريري. This is my bed. وهذا كرسيي and this is my chair. وهذا مكتبي and this is my table. And this is my table. ساعتي وقلمي وكتابي على المكتب. My watch, aago mi, and my pen, àti pen mi, gègé kọ̀wé mi. وكتابي and my book على المكتب. gbogbo wọn pátá wọ́n wà lórí tébù. وحقيبتي. وحقيبتي تحت المكتب. وحقيبتي تحت المكتب. báàgì mi. حقيبة mi, báàgì mi tiẹ̀ ó wà ní kíni, ó wà lábẹ́ chair. نافذة غرفتي مفتوحة. window yàrá mi wà ní ṣíṣí lẹ̀. window yàrá mi wà ní ṣíṣí lẹ̀. هذا غرفة أخي. هذا غرفة أخي. eléyìí ni yàrá ọmọ ìyá mi. This is my brother's room. وتلك غرفة أختي. while that is my sister's room. غرفة أخي كبيرة. My brother's room is big. Yàrá brother mi ó tóbi. Yàrá brother mi ó ṣe kíni, ó tóbi. وغرفة أختي صغيرة. While my sister's room is small. Yàrá sister mi ó kéré. غرفة أخي أمام غرفتي. Yàrá ọmọ ìyá mi lọ́kùnrin ó wà níwájú yàrá mi ni. وغرفة أختي أمام المطبخ. Yàrá sister mi ó wà níwájú kitchen. لي أخ واحد. ọmọ ìyákùnrin ọ̀kan ni mo ní. I have one brother. اسمه أسامة. Usama ni orúkọ rẹ̀. ولي أخت واحدة. While I have one and I have one sister. I have one sister. اسمها سعاد. Her name is سعاد. Her name is سعاد.
أبي وأمي في تلك الغرفة الكبيرة. أبي وأمي في تلك الغرفة الكبيرة. My father and my mother are both in that big room. Bàbá mi àti màmá mi wà ní inú yàrá ńláńlá yẹn. Wọ́n wà nínú yàrá ńláńlá yẹn. Ana uhibbu abi wa ummi. Èmi nífẹ̀ẹ́ bàbá mi àti màmá mi. Wa uhibbu akhi wa ukhti. Mo sì nífẹ̀ẹ́ ọmọ ìyá mi lọ́kùnrin àti ọmọ ìyá mi lóbìnrin. Mo nífẹ̀ẹ́ àwọn méjèèjì. Bí eléyìí bó ṣe rí náà nìyẹn. So, ní tí a fẹ́ kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ inshallah ta'ala, àrípa ti kọ́ preposition ad-dama'ir huruful jar àti kọ́ síwájú fi ìlà an ala àti iṣẹ́ tí wọ́n ń ṣe. So níbi báyìí, a wá fẹ́ kọ́ fi pẹ̀lú damir al-ghaib, fi pẹ̀lú third person pronoun. Pronoun èèyàn tí ò sí pẹ̀lú wa. Èèyàn tí ò sí pẹ̀lú wa. في حرف جر نان. في حرف جر نان. So ضمير الغائب المذكر أو نهاية طبعا في méjèèjì سنة فيه. فيه. So بيشري نانية. So الباكنا في حرف جر نانية ولها ضمير الغائب الغائبة المؤنث. ضمير الغائبة المؤنث. ضمير obìnrin tí ó sì pẹ̀lú wa tá à ń sọ̀rọ̀ nípa tó jẹ́ third person. So tá bá fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ tá bá fẹ́ rífà sí obìnrin àbí nǹkan tó jẹ́ feminine tí ó kì í ṣe masculine, kò bá má jẹ́ obìnrin ìyẹn léèyàn, kò bá má jẹ́ èèyàn, tó bá pè nǹkan yẹn feminine ni. Bákan náà ní tó jẹ́ masculine náà tó wí pé ọkùnrin ẹbí tó jẹ́ èèyàn ni àbí kì í ṣe èèyàn, tá fẹ́ rífà sí as third person. Dọ̀míìrù wọn pronoun wọn bí ó ṣe máa rí náà ní eléyìí, bí ó ṣe rí iná eléyìí. So a sọ pé fihi, èyí yìí ha yìí mudhakkaru kan ló ń rìfàsì, masculine kan ló ń rìfàsì. Kí ni masculine yẹn? Òun ni baiti. Hadha baiti. Baiti amama almasjidi. Baiti jamilun. Fihi instead kó sọ pé fi baiti. So láti má prolongi ọ̀rọ̀ yẹn, láti má elongate ẹ̀ mọ́, ó kàn ṣe ikhtisar fihi ó ń bẹ nínú rẹ̀. So hìyẹn a ti máa mọ̀ nílá káyọ̀ pé n tí wọ́n rìfàsì òun ni baiti. Fíhì ó wà nínú rẹ̀, kò sọ pé ó wà nínú ilé mi, sùn ó wà nínú rẹ̀. So rẹ̀ yẹn ó ń rí fásitì kí ni ó ń rí fásitì albeit, ó fi ń rí fásitì albeit. So hadhihi ghurfati, yàrá mi lélẹ́yìí. Fiha ó ń bẹ nínú rẹ̀, nínú kí ni ha yẹn ó ń rí fásitì ghurfa, yàrá tó jẹ́ kí ni tó jẹ́ mu'annath, tó jẹ́ feminine. So bí ilé ìbò ṣe rí iná ni. So kánà wà àwọn intatika síwájú sọ́ọ́rí oríṣiríṣi àwọn àpèjú yẹn á rí bẹ́ẹ̀. So lẹ́yìn náà nínú ntí a tún kọ́ òun ni yawul mutakallim. Yawul mutakallim. Yawul mutakallim yìí ìyẹn yáwù ẹni tó ń sọ̀rọ̀, dọ̀míìrù lòun náà, pronoun lòun náà fún ẹni tí ń sọ̀rọ̀. Bá a ṣe ní ha yìí fún akọ tó jẹ́ third person, masculine tó jẹ́ third person, ìyẹn he yìí ha lásán yìí. Bẹ́ẹ̀ ni la ṣe ní ha fún third person náà tó jẹ́ mutakallim. Bẹ́ẹ̀ náà la wá ní yá yìí baiti, yá tàrí tó wà níbi baiti yìí. So òun náà kọ́, òun náà wà fún al-mutakallim, òun wà fún al-mutakallim tí ẹni tó ń sọ̀rọ̀ nípa ara rẹ̀, ẹni tó ń sọ̀rọ̀ nípa ara rẹ̀. So instead a sọ pé ghurfatu ana, yàrá mi, ghurfatu ana, baitu ana, haqibatu ana,
a ṣe kí ni a ṣe ikhtisar rẹ̀ a rọra ṣe moderate pé kí ni yóò wà summarized pé kí ni bayti sariri ghurfati sa'ati kursiyyi maktabi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So bayti jamilun ghurfati kabiratun ghurfatu ukhti saghiratun غرفة أختي صغيرة غرفة أخي نعم صبي شرنا لي أحب أبي وأمي أبي وأمي سلي يا تعلم يا المتكلم يا أنت صار نقارره أنت صار نقارره يا أويا أنت كاسي ماي أنت مسي ماي my room my kìnìkan my kìnìkan so bí ó ṣe rí náà nìyẹn ala hasabi ntí a bá ń fi tì sí. Naam. Tamarin exercises iqra waktub read and write. Iqra waktub read and write. من في هذا البيت فيه حامد ماذا في الحقيبة فيها كتابي وقلمي ودفتري. So inta kọ́ tá a ṣàlàyé òun ni wọ́n kó jọ sí ibi àwàkà adẹ́kọ̀ inshallah. Ilé tó tẹ̀lé iqra read lásán. So aka fúnra wa inshallah. So eléyìí ni parí ad-darsu al-hadiya ashara. والله تعالى أعلى وأعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.